mo wọlé pẹ̀lú asalaam kí àlàáfíà Ọlọ́run kó máa jẹ́ ti gbogbo yín káàsán ẹ kú lé ọ̀dẹ̀ òdùnbí ẹ kú ọ̀la ẹni ní Jímọ̀ 05/07/2024 aṣọ ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ láyé ọ̀la láhàúlà wàlà kúwàtà ìlà bíláhì èní àdìdí gbé àkànṣe ètò àdúrà kalẹ̀ fún gbogbo yín tẹ̀ ń fọ́lù wa tẹ̀ ń wò wa tẹ̀ ń kọ́mẹ́tì ẹ̀ ń láìkì ẹ̀ pátápátá níbikíbi tẹ́ bá ti wà Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín níbikíbi tẹ́ bá ti ń rówó tẹ́ fi ń ra dátà tí ẹ fi ń wo péjì wa Imam Togo TV tẹ́ fi ń fọ́lù wa tẹ́ fi ń láìkì ẹ̀ tẹ́ fi ń kọ́mẹ́tì àpò yín ò ní gbẹ o kò ní tán bẹ́ẹ̀ gbogbo àkóbá tẹ́ bá ti ní bùkátà sí owó Ọlọ́run á jẹ́ kó máa tó yín lọ́wọ́ ẹ̀ ní nọ́ọ̀kan tán kẹ́ tó rí kan ọ̀la láhàúlà wàlà kúwàtà ìlà bíláhì àtúnfà kíkó yín àtúnfi rọ yín abẹ́yìn so ẹ máa rí fídíò wa lóòrèkóòrè àkọlé tẹ́ máa rí bẹ́ẹ̀ ni pé òwe àti ìtumọ̀ rẹ̀ tá a máa gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ lédè Yorùbá tẹ́ máa gbọ́ tí inú rẹ̀ máa dùn sí torí tọ́lọ́hún tẹ́ bá ti rí ẹ kàn click lórí follow ẹ máa pín ẹ máa share kẹ̀rẹ̀ máa like ẹ comment kálẹ̀ rí ibi tí a kù sí Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín gbogbo tí ń dùn yín nínú ọkàn ẹnìkankan yín bóyá tó ṣe sọ ní gbangba àti ètò pé kò ṣe sọ ní gbangba ìkọ̀rọ̀ ẹ ti ń sọ tẹ́ ń bẹ Ọlọ́run fún Ọlọ́run á dá yín lóhùn Ọlọ́run á dá yín lóhùn gbogbo ìbànújẹ́ yìí Ọlọ́run á sọ di ìdùnnú gbogbo níbikíbi tẹ́ bá kù sí pátápátá Ọlọ́run á ṣe àtúnṣe nìkankan wa níbikíbi tẹ́ bá ti wà lágbà láàyè àní Nàìjíríà lé bẹ́ẹ̀ ni kò lè mọ́ àwọn Ọlọ́run jẹ́ ó lè mọ́ wa Ọlọ́run àwọn tá a wà ń bẹ̀ ayé ó sì máa da Ọlọ́run jẹ́ ó da gbogbo gbà tí ọ̀rọ̀ ẹ̀ bá dé wọn ní wá ẹnìkankan wa tì àní wàrà wa tì àwọn tá à ń jí ẹbẹ la máa jẹ ọ̀rọ̀ bẹ ọlá láhàúlà wàlà kúwàtà ìlà bíláhì ọ̀gá wa náà president wa náà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run máa kọ́ ọ máa ṣe a máa ṣàdúrà fún wọn ni ọ̀rọ̀ wọn ò gbẹ́ pé rárá torí pé tó bá ṣìnà àwa la máa forí kó ṣùgbọ́n tó bá kọ́ ọ máa ṣe tó bá ń ṣe dáadáa àǹfààní tí wà ní so ìdí ni tá a lè máa ṣe àdúrà fún wọn tíyẹn ọba torí iṣu jẹ epo èèyàn máa ń torí epo jẹ iṣu ni Ọlọ́run á wà pẹ̀lú wọn Ọlọ́run á kọ́ ọ máa ṣe á dáa fún gbogbo wa kò ní bàjẹ́ fún wa so ìmáàmù wa ní masalasi la Jafak masalasi Jímọ̀ tó ń ké Jímọ̀ fún wa ó máa wọlé nísìn ó máa ṣàdúrà fún gbogbo yín àdúrà ẹnìkankan wa gbà níta fẹ́ lọ́dọ̀ Ọlọ́run á ṣe fún wa ìtí àfẹ́ níta burúkú Ọlọ́run lè jìnnà sí ẹnìkankan wa ọ̀là láhàúlà wàlà kúwàtà ìlà bíláhì ìmáàmù bisimilahi. ṣàdúrà fún ọmọ tó kù àti gbogbo àwọn tó ń jọ wà ní ẹnu ètò náà Ọlọ́run kó dákun má jẹ́ kí nǹkan náà bàjẹ́ má jẹ́ kó máa gbèrú sí i àwọn tó kù tí wọ́n jẹ́ aṣáájú fún ètò náà lọ́dàkùn wọ́n ṣàbàlọ́ mọ̀ pẹ̀lú yín lọ́dàkùn kó máa nílọ síwájú lọ́dàkùn ìtẹ́ ẹ̀bẹ̀rẹ̀ má jẹ́ kẹ́ ẹ kábàámọ̀ lórí ẹ̀ kẹ́ ẹ̀bẹ̀rẹ̀ yìí lọ́dàkùn jẹ́ kẹ́ ẹ rí orí ń bẹ̀ kẹ́ ẹ sì rí dùnú ń bẹ̀ àti ẹ̀yin àti gbogbo àwọn tí ẹjọ́ ń ṣe olùmọ́ṣáájú olúbẹ̀ fún ọlá àdúrà lọ́dọ̀ náà ẹ̀yin náà ẹ̀tọ́ wọn àríṣe ìtẹ́fẹ́ ṣe ní ìnáwó ni owó ni wá pẹ̀lú ìbò ìdáṣẹ́rí gbogbo ẹ̀yìn fẹ́ kúkúrò tó ajé kúkúrò bẹ́ẹ̀ aláhàúlà wàtá bisimilayi alámúṣà bisimilayi alámúṣà alámúṣà alákàṣàdá ọ̀dàdà kàwùsà àlẹ́yìn àkọlẹ̀sà wàràfààní àkàṣìkà fàyínàmà àlẹ́mùsùn ìṣọ́rọ̀ ìnàmà àlẹ́mùsùn ìṣọ́rọ̀ fàyísà fẹ́rẹ̀kẹ́ fásọ̀ wàyílà rọ̀bíkà fẹ́rẹ̀kẹ́. lọ́dàkùn àti èmi Imam Musliuddin Khalifa mọ̀mọ́dánù àlùsọ́lùwà àádìmù wa ní ipò jáfàbí àfáwọn ní gòkè lọ́kọ́dàkùn àfáwọn ìwáṣí fẹ́tàmàlùgbàgbà èyí tá a ṣe fún ọ̀rọ̀ wa ní Imam Togo yìí èyí tá a ṣe fún yìí ní ká mọ̀ sí dáadáa káàkiri pẹ̀rẹ̀ sí dáadáa àtàwọn àtẹ̀yìn kájú ká gbígbà ọpẹ́ aláhàúlà wọ́tá Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم. ẹ ṣé ìmáàmù wa Ọlọ́run á bá yín wà pẹ̀lú yín gbogbo bẹ́ẹ̀ ṣe fún wa Ọlọ́run á jẹ́ kí ó rí bẹ́ẹ̀ fún yín náà.
so gbogbo àwọn tí ó ń follow wa lórí Facebook page wa Imam Togo TV pẹ̀lú àfa Togo gbogbo wọn ní iná ṣe la ṣe àdúrà fún ọlọ́njàkùnjọ gbogbo mi tó ti ń rówó tó ti ń ra credit tó ti ń ra data tó ń follow kọ́ lọ́ má jẹ́ kí n bẹ̀yẹn gbẹ o àwọn fẹ́ kí Imam wa ní àránṣẹ́ náà kọ́ bá fi àwọn pàápàá ju àwọn followers àwọn tó ń wò wá kẹ́ bá fi. gbogbo àwọn tó ń wo Imam Togo lórí Facebook lórí WhatsApp gbogbo ẹ̀ pátá ọlọ́run jẹ́ kán máa rí ṣe ọlọ́run má jẹ́ kán pàdánù má jẹ́ kán pàdánù àwọn àyà àwọn tó ń follow Imam Togo náà ọlọ́run kó gbàdúrà wọn orí wọn tí ó máa lékún jù wọn tí ó máa pọ̀ sí Imam Togo náà ọlọ́run kò tẹ́ ń ṣe fún wọn náà ọlọ́run tí ó máa bá wọn lára wọn wọn lá bisimilahi rahman rahim bisimilahi shafi bisimilahi kafi bisimilahi mafi bisimilahi lẹ́dílà tó máa sun ṣe fìlà wàlá fi sọmọ wọn wà sẹ́mi wà ní àhùwà yàmúlá àhùwà ìlà àhùwà yàmúlá ìlà ìwàlá ọlọ́wàlá quwwata illa billahi al-azim. Amin. Amin. Amin.